ìbò ààrẹ 2027 wọ́n ní Peter Obi ń ṣoògùn ni o. Àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú wọ̀nyí kiri ti ń sọ̀rọ̀ kan o. Irọ́ làwọn kan sì ń pe ọ̀rọ̀ náà tẹ́lẹ̀. Àmọ́ bí kinní náà ti wá ń padà rí báyìí, àwọn púpọ̀ ló ti ń gbà pé òótọ́ lè wà nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ o. Wọ́n ní ó ṣe gàté ò ṣe gàté kinní ọ̀hún ń fẹsẹ̀ méjì múlẹ̀ o. Wọ́n ní Peter Obi ń lo oògùn ni o, pé àwọn tó ń ṣe kinní náà fún dúró tì í gbágbáágbá ni, pé ojúmọ́ kan oògùn kan ni, nítorí ohun tí wọ́n ń sọ ni pé kinní náà ò ṣeé dúró wò mọ́ báyìí, ojú òfo ò ṣeé tọ́kẹ́, ẹni tí yóò jẹun gbọ̀ngbọ̀n àfi kó tilẹ̀kùn gbọ̀n. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ní oògùn kan tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní arọ́bì ni Peter ń lò. Wọ́n sì ní irú oògùn bẹ́ẹ̀ náà wà lọ́dọ̀ àwọn Ìgbò pàápàá, kó má jẹ́ ibẹ̀ ló ti gba kinní ọ̀hún wá síta. Oògùn tí Yorùbá ń pè ní arọ́bì ní oògùn tí máa rọ́ ibi dànù. Ìyẹn ni pé tí ibi bá ń bọ̀ tàbí tí aburú kan bá ń bọ̀, tí oògùn náà bá wà lára èèyàn tàbí tó bá ti jẹ àjẹsára ẹ̀ tẹ́lẹ̀, ibi náà yóò gba ibòmíì lọ ni, kò sì ní kan tọ̀hún. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tipá pé Àtíkù kò fi mú Òbí, tipá pé àwọn Tinubu náà kò sì mú, òun làwọn kan ṣe ń sọ pé ó ń lo arọ́bì, pé ó ti gbé kinní ọ̀hún mì tipẹ́, pé ọ̀rọ̀ rédèrèdè kì í bá ikún nílé, wọn kì í ka igi léegun sóko mọ́gi ilé, wọn kì í ka ẹrù mọ́ nǹkan ọbẹ̀ sísè, ṣọgọ́ kì í ka ṣáà mọ́ nǹkan ẹbọ. Wọ́n ní àwọn ohun tí Peter Obi sà nìyẹn, ní gbogbo ibi ṣe ń forí ẹ̀ kọjá lásìkò tá a wà tí nǹkan le koko fáwọn olóṣèlú wọ̀nyí. Àtíkù fẹ́ tan Òbí pa ni, Ọlọ́run ló yọ ọ́. Nígbà tí Àtíkù kò tí ì rí ẹni tí yóò lò fún igbákejì, tí kò sì tí ì mọ̀ bóyá wọn yóò fa òun kalẹ̀ nínú ẹgbẹ́ ADC kí òun tún ráyè du ipò ààrẹ, Òbí nìkan ni àgbójúlé ẹ̀. Ohun tó fẹ́ lo Òbí fún náà ni pé tí wọn kò bá ti jẹ́ kí òun jáde du ipò náà, kí àwọn jọ ti Òbí lẹ́yìn, kí òun sì dúró bí bàbá ìsàlẹ̀ fún un. Eléyìí ìbá sì ṣeé ṣe bí kò bá jẹ́ ohun méjì tó ṣẹlẹ̀. Àkọ́kọ́ ni pé nígbà tí wọ́n ti mú Nasiru El-Rufai, nǹkan náà dàrú débì kan, nítorí òun ló padà di atọ́kùn Àtíkù. Bí El-Rufai bá wà níkàlẹ̀, yóò ṣòro gan-an kí ó tó gba Àtíkù láàyè pé kó du ipò ààrẹ, torí òun ti ń sọ tipẹ́tipẹ́ pé kì í ṣe àsìkò yìí ni ará ilẹ̀ Haúsá kan yóò jáde láti du ipò náà. Àwọn ará gúúsù ló kàn, kò sì sí ẹni tí El-Rufai lójú lára ìjọ Peter Obi lọ, torí wọ́n ti jọ kọ́kọ́ fẹ́ jọ ṣiṣẹ́ náà ní 2022 nígbà tó kọ́ ń bínú sí Tinubu kó tó tún padà sẹ́yìn. Àmọ́ bí wọ́n ti mú El-Rufai, kò sẹ́nìkan tó tún lè dúró níwájú Àtíkù sọ̀rọ̀ mọ́ nínú gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n sì ń sá gìlàgìlà kiri. Ó sì ti mọ̀ pé òun yóò du ipò ààrẹ lórúkọ ADC ṣáá ni. Àmọ́ ìṣòro ni pé tí òun bá du ipò ààrẹ náà, níbo lòun yóò ti mú igbákejì? Ìyẹn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí dààmú Òbí pé kó ṣe igbákejì Àtíkù, tí wọ́n ń pariwo ọ̀rọ̀ náà, tí Òbí sì ń yarí pé òun ò ṣe igbákejì ẹnìkan o, ipò ààrẹ lòun wá dù nínú ADC. Nígbà náà ni Àtíkù rí ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ tí Àtíkù rí ní ti ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Rivers nì, Chibuzo Rotimi Amaechi. Amaechi náà wá sínú ADC pé òun fẹ́ du ipò ààrẹ ni. Ọ̀rọ̀ òun àti Àtíkù sì bá ara wọn mu gan, nítorí kinní kan wà tó pa wọ́n pọ̀. Ohun tó pa àwọn méjèèjì pọ̀ náà ni ìkórìíra tí wọ́n jọ ní fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan míì ló fà á o, ọ̀rọ̀ ipò yìí náà ni o. Ohun tó ṣẹlẹ̀ sí Amaechi ní 2022 nígbà tí wọ́n ń dìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tí Tinubu náà, tó jẹ́ òun ló ṣe ipò kíní pẹ̀lú ìbò rẹpẹtẹ, tí Amaechi sì náwó tó nára tó jẹ́ ipò kejì tó mú pàápàá ìbò tó rí jìnnà sí ti Tinubu gan. Síbẹ̀ ọkùnrin ọ̀rẹ́ Buhari náà gbà pé Tinubu rẹ̀ òun jẹ ni, pé òjòòrò burúkú ni òun àti àwọn èèyàn ẹ̀ ṣe fóun, ohun tí kò jẹ́ kí wọ́n fi lè fa òun kalẹ̀ nìyẹn. Látìgbà náà ló ti ní òun ò lè bá Tinubu ṣe. Kódà nígbà tí Tinubu fúnra ẹ̀ lọ sílé Amaechi lẹ́yìn tí wọ́n mú un tán pé kí àwọn jọ jókòó sọ̀rọ̀, Amaechi sọ fún Tinubu pé òun ò lè bá a ṣe o. Látìgbà náà sì ni ìkórìíra Amaechi fún Tinubu ti wà níbẹ̀, tí Àtíkù ò sì jìnnà. Àìwọlé ìbò tó kọjá lọ yìí, ìyẹn ìbò 2023, ìṣẹ̀lẹ̀ kan tó ṣòro láti gbẹ́mì fún bàbá náà ni. Bóyá towó tó ná ló ń rò ní o,
bóyá ti ipò náà tó rò pé òun ló tọ́ sí kì í ṣe Tinubu ni o. Ìkórìíra náà kò tán títí dòní. Ó sì jọ pé bó bá ń sùn pàápàá bí yóò ti gbàjọba lọ́wọ́ Tinubu ni yóò máa lálàárí. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ òun àti Amaechi wọ̀ dáadáa nìyẹn. Nígbà tí Obi wá ń ṣakọ pé òun ò ṣe gbákejì, ọ̀dọ̀ Amaechi ni ọkàn Àtíkù fà mọ́ tó sì ń kọrin bí mo bá bojú wẹ̀yìn tí mo rẹ́nìkan mi, inú mi á dùn, ara mi á yá gágá. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, Àtíkù fẹ́ràn Amaechi ju Obi lọ. Amaechi ti ṣe gómìnà bíi tòbí, ṣùgbọ́n òun ti tún ṣe mínísítà fọdún 8. Bẹ́ẹ̀ ló sì jẹ́ òun ni adarí àgbà fún ètò ìdìbò tó gbé Muhammadu Buhari wọlé ní 2015 àti ní 2019. Gbogbo irú ọgbọ́n tí ọkùnrin náà lò yìí àti àwọn èèyàn tó mọ̀, Àtíkù mọ̀ pé yóò ran òun lọ́wọ́ gan-an ni láti lè fẹ̀yìn Tinubu janlẹ̀. Paríparí ẹ̀ sì ni pé owó burúkú ṣì wà lọ́wọ́ Amaechi. Òun ò tí ì ríbi ná owó tó fẹ́ fi dupò ààrẹ ní 2023. Kìnní náà sì wà níbì kan. Bí ọ̀rọ̀ bá sì bẹ̀rẹ̀ tán tó dójú ẹ̀ pátápátá, Amaechi náà yóò gbowó jáde. Kò ní dá kìnní ọ̀hún dá òun Àtíkù nìkan. Látìgbà tí Amaechi ti dé yìí ni Àtíkù ti kọjú sóhun tí kò sì ka ọ̀rọ̀ ti Obi sí kinní kan. Ó wá dàbí pé ọmọ ojú ni Peter Obi kì í ṣe ọmọ ẹnu. Nígbà tí òun náà ti rí bí ilẹ̀ ti ń lọ́ọ̀yì, òun náà yàn dànù nítorí ohun tí Àtíkù ń fẹ́ ni kí àwọn mú un mọ́lẹ̀ títí ìbò abẹ́lé ADC yóò fi wọlé, tí òun ò sì ní padà mú, tí wọn yóò máa wá bẹ̀ ní ẹ̀bẹ̀ burúkú pé kó fẹ́ràn ẹgbẹ́ òṣèlú ẹ̀ ju ara ẹ̀ lọ. Obi ti rí i pé ọ̀rọ̀ náà yóò mú wàhálà dání, ó yá tú dànù. Níbi tí àwọn èèyàn ti rò pé oògùn ló ń lò nìyẹn o, pé ó ti mọ̀ pé nǹkan oríṣiríṣi ń bọ̀ nínú ADC tó lè má dáa. Bẹ́ẹ̀ l'Obi gbéra, ó ní kùrùkẹrẹ làásùsẹ̀ bàtà, òun ló bá fi ẹgbẹ́ náà sílẹ̀ fún wọn. Ohun táwọn èèyàn ṣe rò pé ó ń ṣoògùn nìyẹn, pé oògùn tó ń lò ló fi rọ́bí tó ń bọ̀ náà dànù. Àkọ́kọ́ ni pé àwọn olóṣèlú kéèyàn fi ọ̀rọ̀ wọn sẹ́nu kó dákẹ́ pátágbà ni. Kò sẹ́nìkan tó lè gbàgbọ́ pé Amaechi yóò padà wá ṣe igbákejì Àtíkù tí yóò sì máa sáré pààrà ilé ẹ̀ lọ́sàn-án lóru. Ariwo tó ń pa ni pé òun ò lè ṣe igbákejì ẹ̀ láéláé. Bẹ́ẹ̀ ló ń bọ́ pa Búṣàngó lórí ọ̀rọ̀ yìí pé bí òun ò bá ti lè du ipò ààrẹ kí wọ́n gbàgbé ẹ̀. Àfi tí ètò ìdìbò náà bá dáa nìkan lòun yóò tiẹ̀ dúró sínú ẹgbẹ́ wọn. Àmọ́ fúnra ẹ̀ náà ló ti pariwo pé rígì nìbò náà pé òjòòrò burúkú làwọn Àtíkù ṣe. Síbẹ̀ lónìí yìí òun ni Àtíkù mú, ó sì ti gbà láti ṣe gbákejì. Ọ̀rọ̀ náà dùn ọkùnrin kan nínú àwọn tó ti fẹ́ ṣe ara ẹ̀ léṣe lẹ́yìn Àtíkù tẹ́lẹ̀, Kenneth Okonkwo, ọkùnrin onítíátà tó ti di lọ́ọ̀yà tó ń ṣe òṣèlú báyìí. Ìyẹn ti wà lẹ́yìn Peter Obi tẹ́lẹ̀ rí. Ìgbà tó sì yá ló torí Àtíkù bá Peter Obi jà, tó jẹ́ ilé Àtíkù lókù tó ń jókòó sí. Nígbà tí Obi sì fi ẹgbẹ́ ADC sílẹ̀, ó wà nínú àwọn tó ń bú u gan-an. Bóyá ó ti rò pé bí kò bá sí Obi nítòsí, òun l'Àtíkù yóò mú ni. Àmọ́ nígbà tí Àtíkù mú Amaechi, tí Amaechi kò sì kọ̀, Okonkwo bínú, ó ní Àtíkù dalẹ̀, ó dalẹ̀ àwọn Ìgbò. Bẹ́ẹ̀ òun yìí kan náà ló ń sọ pé Obi ò ṣeun, Obi ò ṣe èèyàn. Tara ẹ̀bí nìkan l'Obi mọ̀, tara ẹ̀ ló ń ṣe. Òun ló ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Ṣáá bó bá ṣe pé Obi ṣì wà nínú ADC, wọn yóò dìbò abẹ́lé, wọn ò sì ní mú. Wọn ò ní fi ṣe igbákejì Àtíkù, wọn yóò kàn sọ ọ́ di kòròfo ni. Ṣùgbọ́n ọkùnrin náà sọ ara ẹ̀ di amúra ọ̀rọ̀ bí ẹni tó mọ̀ tẹ́lẹ̀. Ó yà á yàn dànù. Ohun tí wọ́n ṣe sọ ọ́ di Olóògùn nìyẹn. Pàápàá nígbà tí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ADC wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wọn. Àwọn aṣáájú APC àti àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n ń ṣọ́ ìrìn Obi kiri náà ti rò pé inú ADC yẹn làwọn yóò pìnrín ẹ̀ mọ́ ni. Pé kò sí bí yóò ti bọ́ nínú pápẹ́ tí àwọn yóò dẹ sílẹ̀ fún un. Gbogbo ohun tó sì ń ṣẹlẹ̀ sí ADC yìí àti wàhálà tí wọ́n kó bá wọn níbẹ̀, ọ̀rọ̀ Obi wà nínú ohun tó jẹ́ kí wọ́n ti dẹ àwọn oríṣiríṣi pàkúté báyìí sílẹ̀ fún wọn. Wọ́n ti mọ̀ pé nínú ADC tó wà yẹn ni àwọn yóò kà á mọ́, torí ohun tí àwọn ti rò náà ni pé àwọn ẹgbẹ́ náà ò ní jẹ́ kí Àtíkù dupò ààrẹ lórúkọ wọn, pé wọn yóò fà á sẹ́yìn padà ni. Wọ́n sì ti mọ̀ pé bí Àtíkù ò bá fi lọ, Obi ló ń lọ yẹn. Wọ́n sì ti dẹ okùn oríṣiríṣi kalẹ̀. Gbogbo ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi lé nínú ẹgbẹ́ Labour náà ni wọ́n ti dì sílẹ̀ fún un. Bẹ́ẹ̀ ni wọn kò tètè mọ inú ẹgbẹ́ tí yóò lọ. Wọ́n ti wá sínú SDP pé àbí yóò gbabẹ̀ lọ ni. Wọ́n tún wá sínú ẹgbẹ́ PDP pé bóyá yóò padà wá síbẹ̀ tó bá jẹ́ àwọn Mákindé ló wọlé. Kò sì sí ibì kan tó wọ̀ tí kò ní bá ọwọ́ àwọn èèyàn náà níbẹ̀.
àmọ́ ohun tí gbogbo wọn kò rò rárá tí kò sì sẹ́ni tó fọkàn sí ni pé inú ẹgbẹ́ NDC, ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, ẹgbẹ́ tí ò sorúkọ ẹ̀ nínú ìwé níbì kan tẹ́lẹ̀, kò sẹ́ni tó fọkàn sí pé ibẹ̀ ni yóò rọ́ lọ. àmọ́ bí Òbí ti bì sẹ́yìn nínú gbogbo ẹgbẹ́ tó jẹ́ inú NDC ló balẹ̀ sí yìí, ó sì ń jẹ́ ìyàlẹ́nu pátá gbáà fún gbogbo àwọn tó múra láti mú un. bó sì ṣe yọ bọ́rọ́ tí apá kò sì ká mọ́ yìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ pé ọkùnrin náà ń ṣoògùn ni, pé Òbí ò túra sílẹ̀ nígbà kan àfi bíi gúdúgúdú. ṣùgbọ́n àwọn tó mọ̀ ní rárá mà ní pé kì í ṣe oògùn kankan o. wọ́n ní kíní àwọn kátólíìkì tí wọ́n máa ń fà bíi tẹ̀sùbá yẹn nìkan ló lò. bẹ́ẹ̀ làwọn míì ní ọgbọ́n òṣèlú mà ní, pé ọgbọ́n òṣèlú tó gbọ́n táwọn èèyàn ò mọ̀ pé ó gbọ́n bẹ́ẹ̀ ni o. àwọn yìí ló sọ pé Peter Obi ti gbọ́n ọgbọ́n pé ẹni tí yóò bá àwọn Tinubu tayò àfi kó gbọ́n nínú kó gbọ́n lẹ́yìn, kó ṣe bí ẹni tó ń rè Ìbàdàn kó kọjú sọ́nà Èkó kí àwọn alátakò ẹ̀ gbogbo lè máa gba ọ̀nà Èkó lọ wá. wọ́n lóhun tí Òbí ṣe nìyẹn. ó ti mọ̀ pé tí òun bá fẹ́ rí ọwọ́ kan mú kì í ṣe lẹ́yìn Àtíkù tàbí níbi tí Àtíkù bá dúró sí lòun yóò ti mú un. bẹ́ẹ̀ ló sì mọ̀ pé àwọn èèyàn Tinubu pàápàá kò ní fi òun lọ́rùn sílẹ̀ nígbà kan nítorí ohun tó ti ṣẹlẹ̀ láàrin àwọn ní 2023. nítòdodo ọ̀rọ̀ ọkùnrin náà kò tí ì yé ya àwọn aṣáájú APC àti àwọn ọmọlẹ́yìn Tinubu pẹ̀lú àwọn èèyàn nínú ADC pàápàá lẹ́nu. bẹ́ẹ̀ ni àwọn míì kò tí ì sinmi lórí ọ̀rọ̀ ẹ̀ pàápàá. wọ́n ní jùrùbélé lọ̀rọ̀ ẹ̀. bí èkúté ilé bá ń jùrùbélé kiri orí òkè àjà, ológbò yóò padà fẹ̀sọ̀ mú ni, pé àwọn yóò sì ká òun Peter Obi mọ́bì kan tí ò ní lè yọbọ́. àwọn èèyàn Peter Obi náà sinmi o. bẹ́ẹ̀ làwọn náà ń sọ pé ẹni tí wọ́n ń lé òní dúró, Òbí tí wọ́n fẹ́ mú yẹn ti gba igi rè, ó gbagi rìlé, ó di ọjọ́ ìdìbò kí wọ́n tó tún pàdé ara wọn. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Peter Obi wò pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ sí wọn nínú ẹgbẹ́ ADC, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.